Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Ẹ̀yin ìwé ìwòyí èmi ti lóríṣiríṣi. Ọlọ́pẹ́ olórin Alábí Òjíbọ́lá Pasuma. Gáúsù náà rèé Kúnlé Lágbàgàmì Alábí Òbábábá. Ọmọ yàrá náà bí òun alárin. Ìmọ̀lẹ̀ náà rèé Kúnlé Brighton. Grandpa Olúwa lónìí mi. Ọpẹ́ mi l'Amẹ́ríkà Alábí Bábábá. Èmi náà rèé Olúwa Pasuma. Ọlọ́pẹ́ olórin Alábí Òjíbọ́lá Pasuma. Gáúsù náà rèé Kúnlé Lágbàgàmì Alábí Òbábábá. Ọmọ yàrá náà bí òun alárin. Ìmọ̀lẹ̀ náà rèé Kúnlé Brighton. Grandpa Olúwa lónìí mi. Ọpẹ́ mi l'Amẹ́ríkà Alábí Bábábá. Èmi náà rèé Olúwa Pasuma náà rèé Olúwa o. Àwa náà rèé Ọlọ́run Pasuma náà rèé Olúwa o. Kọ́lọ́n kó sànù hàn. Ọlọ́run kó sàánú ẹ̀ torí ayé mi kò dùn o tóbi ìrújú ayé mi o Ọlọ́run kó sàánú ẹ̀. Èmi náà rèé Olúwa Pasuma náà rèé Olúwa o. Àwa náà rèé Olúwa Pasuma náà rèé Olúwa o. Ọmọ ọba gbọ́dú sókè kì lórí ẹ̀yìn ní gbọ́ ọmọ ọba gbọ́dú sókè kì lórí o. Ọmọ tó níwájú lẹ́yìn èmi ò fẹ́ ìjọ pẹ̀lá o kò lè ka mí lẹ̀ kò lè ka mí lẹ̀ ló bá rọ́wọ́. Níwájú lẹ́yìn ó fẹ́ ìtò pẹ̀lá ògòrè ẹ̀pà Alábí ogun ẹgbẹ́ aspa yíbọ̀ àwọ̀ aspa advertisement screen printers association ní Naija àwọn tí láre sọ̀rọ̀ yíbọ̀ àwọ̀. Àwọn ọgbẹ́ ọ̀hún máa so Alábí ìmọ̀lẹ̀ láti wá sí lábẹ́ oko. Gbọ́ wọ́n ní Paso ló ń gbèdè àti akọ àti akọ. Pẹ́ẹ́ni ṣiṣẹ́ ló ń jèrè àti akọ àti akọ. Wọ́n ní Paso ló ń gbèdè àti akọ àti akọ. Pẹ́ẹ́ni ṣiṣẹ́ ló ń jèrè.
ayé ò lè tó ẹ má máa bọ́ bọ́lá. Tẹpámọ́ṣẹ́ wọn ẹ̀ kò lè dọ́lọ́lá. Èmi lè kó ọ̀la ẹ̀bọ̀ wá dáa. Pàrọ̀nù ti depression ìdálá o. Ọmọ bá pàrọ̀nù ló ti kàn. Máríro ló ti kàn. Máríro ló ti kàn. Máríro believing God Chama cash goes. Ó máa ń fẹ́ rí bákan ṣùgbọ́n kò tó o. Pèsè mọ́lá ọba elétò máa lọ tẹ̀lẹ́nu. Then go say this, then go say that. Ó ṣàgbọ́ ohun tí mo sọ, ó dẹ̀ gbọ́ ohun tí mò ń kọ. Wọ́n ní Bàzó ló ń pèdè wàtíwá wàtíwá. Bẹ́ẹ̀ni ṣiṣẹ́ ló ń jèrò àti wọn bọ̀ àti wọn pa. Wọ́n ní Bàzó ló ń pèdè wàtíwá. Bẹ́ẹ̀ni ṣiṣẹ́ ló ń jèrò. Ó ṣáájú mi lówó, kò ní olówó jù mí lọ. Area. Ó ṣáájú mi lówó, kò ní olówó jù mí lọ. Ó ṣáájú mi lówó, kò ní olówó jù mí lọ. Ó ṣáájú mi lówó, kò ní olówó jù mí lọ. Ó ṣáájú mi kọ́lé. Mo sì máa kọ́ tẹ̀yìn. Ó ṣáájú mi ìbímọ. Mo sì máa bọ́ tẹ̀yìn. Ó ṣáájú mi ìpera. Ó ṣáájú mi ìpera. Ó ṣáájú mi ìpera. Èmi kan sì máa ìpera o. Ẹ̀dá ẹ̀ má rẹ̀ dákun. Olúwa ló là gbé ka. Ẹ̀yin aláya méjì. Ẹ̀yin lè ń da kó o bélẹ̀. Ẹ̀yin aláya méjì. Ìjẹta Sunday. Ìyá Ṣẹ̀rí lórúkọ. Ọ̀túnla Monday. Ìyá Bílíkì lórúkọ. Ẹ̀yin lè ń da kó o bélẹ̀. Ẹ̀yin aláya méjì. Tó bá di lọ́la ìyá Fàlì lórúkọ. Ìjẹta Jíwọ̀n ìyá Bílíkì lórúkọ. Ẹ̀yin lè ń da kó o bélẹ̀. Ẹ̀dá ẹ̀ má ẹ̀ dákun. Olúwa ló là gbé ka o. Ó ṣáájú mi dé Amẹ́ríkà, èmi kan sì máa dé bẹ̀. Ó ṣáájú mi dé ìlú London, èmi kan sì máa dé bẹ̀. Wọn kì í bullet kọ́mà. Tó bá dá Amẹ́ríkà, òyìnbó máa kí ẹ. Enjoy your stay. Wọn kì í bullet kọ́mà. Òyìnbó tó bá lu stamp, a ní enjoy your stay. Òyìnbó tó bá lu stamp, enjoy your stay. Òun ló máa ń wo làbí òwe sẹ́wọ̀n. Ẹ jọ aspa ìlànà èso àwọn náà pé Bàzó àgbà ẹ̀rọ akọrin. Ẹ bá tọ́jú bàbá ẹgbẹ́ Ọ̀túnba Olúwafẹ́mi Olúfẹ́lá àgbàlagbà. Bàbá dáadáa aláṣẹ Olúfẹ́lá Petroleum Òmùṣẹ́. Bàbá rere aláṣẹ Olúfẹ́lá Petroleum ọmọlẹ ìlàró gbogbogbò náà nílé epo sílẹ̀ àbákalà bí ẹ bá ń kí bàbá sílẹ̀. Wọ́n ti ṣe náà máa fún wa. Bàbá ti ṣe náà máa fún wa o. Olúfẹ́lá ti ṣe náà máa fún wa Bàzó. Ẹ̀mí kan ó kọ̀ òní ẹ̀ bá ń tọrọ. Ògo kárẹ̀ ẹ̀gbọ́n ògógó. Báyé kú ògógó rà ẹ bá ń gógó ògó ṣe ògó táì. Ṣáíwá sáà ẹ̀gbọ́n ògógó. Action pọ̀ òbí 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 ògógó. Lẹ́tà yóò ti jẹ́ àṣà. My brother Mayegun. Ọlọ́gbẹ́kùn ní akẹ́bàjọ́ yóò sún. Yóò sún. Yóò ṣe sún. Báwọn ohun tí ó sún tó wá sí ní yóò ṣe sún o.
yóò sún èrò ṣe sún bàrà wọn tó òṣò onítọ̀hún ashley ní yóò ṣe sún lókànkì èèyàn lè má rìn kó tún máa sáré kó rẹ̀ kó lójú kan ọ̀ràn lókànkì èèyàn lè má rìn kó tún máa sáré kó rẹ̀ kó lójú kan ọ̀ràn lókànkì sọ fún kó ti sọ̀rọ̀ lójú sún finance kò mú jẹ́ mi lókùnkúndùn o yóò fi jẹ́ ṣeré rẹ́mi yóò tún lójú sún báyìí tí o sọ nípa òun ashley ní yóò ṣe sún o bá a pẹ́ bí ẹ̀gùn nípa ọgbọ̀n yìí bá. bá a pẹ́ bí ẹ̀gùn nípa ọgbọ̀n yìí bá. ó bá jẹ́ mẹ́rin lóye o tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá ọba kò ní yójú ẹ̀yìn lọ gbogbo àtẹ́wé kádàrá ń bẹ àyànmọ́dẹ̀ tí wà ọkùnrin ọ̀nà tí kádàrá bá láàfin ní olè rántọ́ àbáwọ́bá sábà bí ló máa ju ibi tí kádàrá wà kẹtẹnu confam sálẹ̀ ẹ̀gbìn àlàdé lójú mi bàṣọ ajíwẹ́ ilé ayé tàwa ó dá bí script ní o táwọn náà rí wùdó tó ń ṣe fíìmù ní naija o. ànílé ayé tàwa ó dá bí script ní o táwọn náà rí wùdó tó ń ṣe fíìmù ní naija o. bàbá yìí kọ́ ló yẹ máa ṣe abọ́gbọ́dọ̀ ní fókọ̀sì kòtò àbí tàmí ìlú lórí kárátà tó máa fún ẹ o. ẹ ṣe aspa ẹgbẹ́ aspa pàṣẹ o ìlàwọ̀ oṣù o alábí òye bẹ̀rẹ̀ àgàtà náà ni ọ. ẹni tó bọ̀ ìjọ déédé kì í ṣe gbójọ́ ọmọ ìbí òdì kan òun kankan ni. àmọ́ èèyàn ló mọ déédé rí pẹ̀lú orúkọ tó rí déédé. ọmọ bá èmi rẹ ní ìdẹ́jọ́ déédé wo sí. èmi ò rẹ́ ní ìdẹ́jọ́ déédé lórí náà. ó ti wọ̀n olórí èkó ìlú náà ni. tó bá ti dàgbà kó máa yàtọ̀. mo fi sọ pé mo fọ́ ẹsẹ̀. olú ọmọ gbogbo wa èmi bẹ́ẹ̀ sátì kò jẹ́ rí ẹ̀pẹ́ torí bá láàánú ni. Wòsùn omi mo ni o máa tẹ̀ lẹ́nu. Wòsùn omi mo ni o máa tẹ̀ lẹ́nu. Àwọn tó tẹ̀ lẹ́nu tí wọ́n bá ti ń dánú ẹ fún ọ ní ìpanu kán tó sọnù kàn sọnù. Kán kóra wọn ní ìjánu. Torí pé kò sí ló dáwọ́ jì ní pé báwo náà ṣe wí. Ọmọba. Ìdókòwò ní dájìyà. Wo ìbáwọ̀ sí báwọ̀ ní kàbà sọ́wọ́. Àtọ̀jọ́ orí mi wọ́n ti gbọ́dọ̀ máa bá mi. Kòsìkòrí ìṣẹ́jú ṣẹlẹ̀ bàǹzó. Eléjèrè ńlọ pàṣẹ o. Alábí owó ṣẹlẹ̀ gàtá. Ọlọ́pẹ́ eléjèrè lọ sàn. Alábí olórin lọ gàtá bàbá fún. Àní nọ́bì ṣe nọ́bì ṣe nọ́bì ṣeré ṣeré. Nọ́bì ṣe nọ́bì ṣe nọ́bì ṣeré ṣeré. Àní nọ́bì ṣe nọ́bì ṣe nọ́bì ṣeré ṣeré. Nọ́bì ṣe nọ́bì ṣe nọ́bì ṣeré ṣeré kambia. Iṣẹ́ ọjọ́ mi nọ́bì ṣeré ṣeré.
mo mú lákọ̀ọ́kọ́ dùn ló fi ń jíṣẹ́ fún mi torí kò ṣe mo kò yọ bọ́rọ́ mo bọ́ sójú ọ̀rọ̀ mi ní mo fi ṣe ẹ ṣe rẹ náà. Aspan Lazizi Adéwájú Ọláwálé. Dynamic Growth Ades Graphics Global Venture oníṣẹ́wà Ìlọrin Zone ẹgbẹ́ Aspan òun ló gbogbo àṣírí òun ni ó sì kúnlẹ̀ lábàgàmì àlàáfíà ìbánkẹ́ rárá Adéwájú. Adéwájú mi ìyá Aspan Adéwájú Adéwájú mi ìyá Aspan Adéwájú mi ìyá Aspan ó ṣe Aspan Adéwájú ṣé àmà náà ó ṣe ó Aspan mọ̀ ìyá Adéwájú. Great Ades Dynamic Oṣuadérójú mi Aspan Executive Chairman gbogbo ẹgbẹ́ Aspan pátápátá Ìlàrọ̀sọ ẹgbọ́ ẹfẹ́ tẹ banner ẹfẹ́ tẹ first ẹfẹ́ ṣe billboard afẹ́fẹ́ ṣe poster Aspan kúkú ló ṣe. Aspan lójú náà bá sí akẹ́bà ẹ̀jẹ̀ òkàrí ṣẹ́mà ọmọ òjò tó lójú. Gbogbo ẹgbẹ́ ẹ ṣe ẹgbẹ́ àdúrótì ẹ̀yin lè ní kán pé bàṣọ lélẹ̀ gbogbo ẹgbẹ́ ló ń fòtì ẹgbẹ́ ń lọ bíi 20 yìnbọn lọ́bàṣọ wá ọ̀rọ̀ ní kán pé ẹgbẹ́ ń fòtì eléyìí la fẹ́ pè kúnlé lábàkàmì Àlàbí náà bá sọ pé bàbá ni wọ́n ló ka ọba alábàkà ni wọ́n akọrin. Adéwájú mi ìyá Aspan ó ṣe ṣe àwọn àánú tó rójú. Aspan ra òfò yẹ kíni alias YK K7 Arts Aspan ra òfò mọ̀ṣọ́ Aspan ra òfò yìí tó jẹ́ yẹ kíni mọ̀ṣọ́ Aspan mọ́lọ́dún. Ralph ní ìbá sinmi ọ̀ àwọn tó mọ̀ mi bí àwọn Ralph wọn kì í fi fèmí ìtayín láéláé. Oya YK K7 Arts Ralph lọ́jọ́ bí wọ́n yà gbọ́ tàtú lélẹ̀. Aspan Ralph Aspan yakiri Aspan Ralph Aspan yakiri tàtú lélẹ̀ ọgá ẹ̀ wọ́n kẹ́ Aspan Ralph ọgá ẹ̀ YK7 èèyàn kúnlẹ̀ bàtúà tẹ́bárẹ́ ni tó kọ́là ẹ̀yìn máa bú ọmọ ọ̀ṣẹ́ ńlá ni olóòlò kọ́là lóòrè bàbá aládé sàràfà ìyẹn consolidation aládé.
bẹ́ẹ̀ bá rẹ́rìn tó kọ̀ra. ẹyẹ máa fún ọmọ rárá ṣẹ́rí láti hù olówó lọ́wọ́. olóòlò nǹkan làbàṣọ. lórí babu aládé sàràmà ṣé lálẹ́ mọ́ aládé. onígbàtò ti rí ìdúró. òdòdó dábì mọ́. àsìkò kúlẹ̀ ọmọ lẹ́yìn. onígbàtò ti rí ìdúró. òdòdó dábì mọ́. amọ̀nisẹ̀ yé ojú ti là. láti mọ̀ mi. lọ́dọ̀ pàtàkì nínú orí fújì tó bá kó ìbáṣọ wá 99% tán. sáré ọmọdé bẹ́ẹ̀. jẹ́ ẹsẹ̀ ènìyàn lọ́jọ́. ọwọ́ èèyàn làṣọ ìwé ẹ̀rọ. ẹ ṣe é sí a. ẹni bá ń tẹ̀ gbogbo sí a. ẹsẹ̀ nígbà ẹ bá pè. ènìyàn lọ́jọ́. àṣàṣìlẹ̀ ọwọ́ èèyàn làṣọ ìwé ẹ̀rọ. àwọn ènìyàn ti lórí làwọn afẹ́ni fẹ́rẹ̀ tó ń fẹ́ bá sí máa dénú. wọ́n máa ń ṣàpọ̀ lómi ò bàbàbà. ọmọ ìdáyé sí i. orí mọ́ máa ń ṣàpọ̀ lómi òkun lè bá ṣe. yálọ̀ mọ́ ń wò ó ṣàpọ̀ lórí. Aspanṣake ojú ṣakọ ọmọṣẹ ojú ní ẹ̀hún ojú ṣakọ ìhà ojú ṣakọ ìhùn kẹ. Aspa. Abdulrahman Abdullahi Oṣù Aspan Abdulrahman Abdullahi Akínyàn Oṣù Àlàfíà ṣe gbogbo ọmọ ẹgbẹ́ Oṣù Àlàfíà pátápátá. Pé aláwọ̀ tèmi bàṣẹ náà ń bọ̀. aláàdé mi bàṣẹ náà wọ́n ti ẹlẹ́lẹ́mìíràn lẹ́yìn àlàyé àyàfẹ́rin tí wà olùdáwọ̀ ọlọ́run ìṣe inú àwọn fásitì lójoojúmọ́ bí wọ́n ṣe ń lọ sókè àbí kọfí àìsí ìwé ó dàbí ẹ̀tọ́kùn tó àbí ìjì bọ́ o ìgbà tẹ́kùn ẹ̀jọ́ dára o. Ìgbà tẹ́kùn ẹ̀jọ́ o. Ó yà wọ́n sọ pé ènìyàn láṣọ. Ọ̀rọ̀ ènìyàn láṣọ rẹ̀ á. Ènìyàn láṣọ. Àwọn ènìyàn ti lóyún làwọn fẹ́ni fẹ́rẹ̀ tó ń fẹ́ bá sún àdéhùn wọ́n máa ń yọpọ̀ lómi oògùn ló bá so. Honorable Abdulsalam Abdulateef Ìyá Adébáyọ̀ executive chairman Yewa local government Jimoh Alábàkànmí àlàfíà Abdulsalami oṣù Abdulateef ti jáde báyọ̀ executive chairman Yewa local government sitting chairman alábìlọ́lọ́lọ́ sitting chairman Yewa local government Abodo Salami ilé Adébáyọ̀ mọ̀ṣẹ́. Ẹ̀bá ń tọ́jú Martins
òyìnbó pọ̀ ṣe bàbá jàmá ó lè máa ìyàn ọdún Sunday Ìbàdàn rẹ̀ àwọn ṣe jẹ́ Sunday mọ́ṣẹ́ wọn. àsìkò kúnlẹ̀ olólo ó ti tóbi débẹ̀. òun ní ẹ̀gbọ́n tọ́jú olú ọmọ gbogbo ilé wa pátá Ibrahim Dèdè Àjàó. Fáṣọlá onílẹ̀ olólo. olú ọmọ gbogbo ilé wa pátápátá Ibrahim Dèdè Àjàó ṣe bàbá Jíbọ́lá Dèdè. àwọn ṣe ẹ̀gbọ́n olówó ẹgbẹ́rún owó olú ọmọ lélẹ́yìn owó Dèdè owó olú ọmọ lélẹ́yìn iná tẹ̀nà fojú tó rí tí ó ní pín bẹ́ẹ̀ owó olú ọmọ lélẹ́yìn ara ìwé ojú wa. IBD mo fọ́. Egungun mo fọ́. Assignment gbogbo inú mi dún pátápátá olówó tó lówó fọ́ fún. ìkọ̀kan ní. ẹ máa wo àìlèdè ajá ẹ pẹ́ ìjẹ̀bú máa fi àyè owó ìjẹ̀bú rẹ̀ àbàbọ̀ lọ́rẹ́ sani ẹ̀ mo ṣe jẹun ó ń gbóná ó tutù náà ìjẹ̀bú mo fi òòrà ojú sílẹ̀ máa yóò bó sílẹ̀ máa pàjọ owó yóò bọ́rọ̀ lóyè o èèyàn tó bá pè ló máa gbowó ẹ̀ owó yóò bọ́rọ̀ lóyè o màá tún lọ kórúkọ pàṣẹ ọkùnrin ara ìyá ilé ṣáà yóò bó ìyẹn pàṣẹ ọkùnrin Ìbàdàn Sunday o. Ìbàdàn Sunday o. Jùlá kí o mo ṣe. Bàbá Jùmọ̀kẹ́ ní o. Òun ló sanwó ẹgbẹ́ ẹni kankan o. Ìmúra àkìwé. Ẹ̀rín náà ní ìmúra. Ìmúra ẹ̀rín náà ní o bá so. Báṣọ ọgbọ gọ́ọ̀lù tún náà ìtúndé o owó kan lélẹ̀ o àníhùn tó yìnbó òun nílé òyìnbó olórúkà o òyìnbó òní bàǹtẹ̀ o òyìnbó òní gbádì o sàké ọlánù kan ìjọ̀gbọ̀n nú ẹgbẹ́ ọmọ Mushin original ìwọ̀n yọ ẹ́ sàké ni wọ́n gbà lábí ọjọ́ pápá mi náà mọ́tò ṣe o máa wúwo àwọn ọmọ dáadáa ọ̀làánú kọ́ ọmọ pápá mi náà ń ṣe o àwọn ọmọ kiri tó wọ́n dúró tí wọ́n ti jáde wá wọ́n ní kí wọ́n sílẹ̀ tí láéláé wọ́n ti lọ́dúnpọ̀ yàtọ̀ wọ́n ní bí wọ́n ti lọ tí it's láìláì bá ń pè mí lọ́wọ́ ń ṣò ìyàwó àwọn ọmọdún. Tọ́wọ́ pè mí lọ́wọ́ mo ṣì báwo ọmọ bíbí tọ́wọ́ pè mí lọ́wọ́ kẹ́tù báwo ọmọ kẹ́tù. Àjọ ẹnjíníà lógún. Àsìkò kúnlẹ̀ ẹ sọ̀rọ̀ sókè dáadáa. Ṣé mo ṣì wà ń bẹ́ ẹ̀kún? Ẹnjíníà lógún ọ̀nà. Ọ̀gá ọmọ alájàre ní ẹ̀ o. Ẹnjíníà lógún máa ń rò wọ́n ṣe o. Ẹ máa sí òwe àgbàdo ṣe lógún. Báyìí ilé ò máa tí ì sá òyìnbó pọ̀ o
owó máa ti ń lè ọkọ lè ní jọ ẹ̀mọ́ṣọ́ ọkọ lè ní kó jọ ẹ̀mọ́ṣọ́ wa. ẹ̀yọ̀ máa ṣe ẹ̀rọ ìwé ṣe òyìnbó pọ̀ o ilé owó máa ti ń sára ní. Báṣọ. ẹgbọ́n dúdú tó fi kìí kọ́nà ìjọ̀gbọ́nú ẹgbẹ́. àwọn sí ẹgbẹ́ tó ń gbà ó dúdú ọ̀rẹ́ mi dáhùn kí òun ṣe. mo ń bọ̀ níbẹ̀ yẹn o. orúkọ gbogbo ẹgbẹ́ ó ń bẹ lọ́wọ́ ọ̀run àlàáfíà. tẹ̀sí kó nǹkan bá so. tẹ̀sí kó nǹkan bá so. èèyàn yá pa so. tẹ̀sí kó nǹkan bá so. àbí òye ṣe ṣé mo lè fi díẹ̀ lásìkò àtọkàn mo lè fi sí díẹ̀ látọkàn etí ẹ̀ ṣé mo lè fi sí bàtú àmúlẹ̀ àlàáfíà. ó díẹ̀ lọ́mọ rẹ̀ o aláàfin ó rẹ̀ ṣe ìdòwú owó yá o ìdòwú owó yá o àlàyé kéèyàn kọ́ kínú mi dùn nìkan bíi ẹja wà lọlé. Ìbàdàn ló ń ṣe bẹ́ẹ̀ òun ló dá every body ẹsẹ̀ fáyín nìkan ọ̀kan àtọ̀tọ̀ bá ń bẹ níbí alábí òwe ẹsẹ̀ àkàtà ni òní bá náà wọ ẹ̀ẹ̀kùn o bọ́ọ̀lù nípò bẹ́ẹ̀ o bọ́ọ̀lù nípò bẹ́ẹ̀ máa ń lọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ máa ń lọ bẹ́ẹ̀ bọ́ọ̀lù ní pọ́ọ̀lù báwo sí olórí làkàtà èrò tó lọ sí ṣọ́kọ́tọ̀ èrò tó lọ sí kàfájà èrò tó bẹ̀ lọ sí ìlú Èkó lé o. ọ̀kadà ẹ̀dì gúnlẹ̀ lórí ìgbẹ̀jẹ̀ àṣọ. ó lóun láti sanwó lásán ọmọ ẹgbẹ́ tó ṣẹ̀ṣẹ̀ jọ́yìn ó ní wọn ni kò sanwó ẹ̀. Jọ kádùn ọ̀kadọ̀ rẹ̀ jẹ́ ọ̀kadọ̀ ẹ̀kìtẹ́ ṣoṣo. ọlọ́pẹ́kúnlé wẹ́sẹ̀ ní àkókò ní bọ́ǹfìtà yìí àpọ́n ní ọ̀rẹ́ ẹ̀dùn. ó jẹ́ káàkàn ní bọ́ǹfìtà ọkọ̀ bá tirẹ̀. ọkọ̀ bá tirẹ̀ tó bọ́ǹfìtà o. tó ní bá tún wọn. ọlọ́pẹ́ ìkúnlé ẹsẹ̀ gbogbo ẹgbẹ́ tó ní wíńdò ẹ̀ṣọ́ kan o. inú wíńdò ẹ̀ṣọ́ ọ̀dọ́kúnlé. inú mi inú square. inú mi inú square ọ̀dà. wọ́n ti koríko yẹn sí máa ṣe. inú mi inú square ọ̀dọ́. ẹ lè fi area mọ́pọ́lá àjíbọ̀rà máa sọ̀rọ̀ ọmọkùnrin. pọ̀lá area ògúnlé. kí ẹ̀sùn náà mọ̀ bá a sùnmọ́. pàṣẹ ní ẹgbẹ́ bá ti yá. Alábí ní kẹ́gbẹ́ àdá dáhìn láyà ọ̀ṣọ́. òyìnbó pọ̀
ọmọ ní gbogbo ọ̀nà Martins òyìnbó pọ̀ owó olú ọmọ náà rìn bàṣẹ ọ̀kadà òdòjì alájọ elisa ó mú olú ọmọ gbogbo yé wa wá Ibrahim tó ń bèrè ìrìnàjà òyìnbó Paul Martins owó olú ọmọ gbogbo yé wa Ibrahim tó ń bèrè ìrìnàjà egungun náà ọ̀nà ká ọlọ́mọdé connection gbogbo ìlàró àwọn ọmọ ọ̀gá ni ẹ o ọ̀gá lóòrèjì owó àwọn ọlọ́mọdé tó ń sanwó ọ̀gá o olóòlù ọ̀nà máṣe alábí ó ṣẹlẹ̀ àkàtọ́ ṣe inú mi dùn squad o. gbogbo inú mi dùn squad o. Ajímọ̀lá àbàṣọ ẹṣẹ́ ìdójì ọ̀kadà ọ̀nà olúọmọ tó gbélé wá ìṣòro ajá òkúra ìwọ̀n o lẹ́ẹ̀dẹ́gbẹ̀ eégún gbóhùn ìyàpùlẹ̀ àbá ọ̀gá ẹ ò sẹ́ẹ̀lú. Ibrahim Dodo IBD director èèyàn ni o Ibrahim Dodo èèyàn ni o Ibrahim Dodo IBD director èèyàn ni o. wọ́n ní ẹ má fokún sọ̀rọ̀ ẹ̀mẹ́ja. ẹ̀ṣẹ̀ pípa ọ̀hún èèyàn. Jùláńkì oṣù. Fàṣọlá nílẹ̀ ìlú. àwọn alájà tó tí ẹ̀ kọ̀ ó kọ́. wọ́n ní ẹ má fokún sọ̀rọ̀ ẹ̀mẹ́ja. àwọn ọ̀tẹ̀nà ń ṣe bẹ́ẹ̀ yẹn kò dá o. alájọ ẹ̀ṣẹ̀ ti ń gbà o. báṣọ ẹ̀ṣẹ̀ ti ń gbà o. ìbára tó kàn fún ìdí àlàbí bábábá. ọ̀rọ̀ pàṣẹ náà wí ọ́ sọ. ọ̀rọ̀ pàṣẹ náà. jẹ́jẹ́ àyíká. alfa òkà ń bẹ́ẹ̀ nílẹ̀ ẹ̀ẹ́dùnlé pàṣẹ. ẹ̀yẹ́ máa lọ wá alágbára má jalè náà bẹ́ sáyẹn náà ẹ̀mí àlàfà. ẹ̀yẹ́ máa lọ wá. bàbá ọjà ẹ̀mọ́ṣọ́ bàbá ọjà náà òun àwọn tí bá dán Sunday ṣòwò alábí òye ìṣẹ̀lẹ̀ àgàtà ọ̀kadò IBD mo fọ́ Elisa Jùláńkì IBD mo fọ́. olóòtú ló fọ́mú. Elisa Martins òyìnbó pọ̀. ẹni tó bọ̀ ìjọ IBD gbọ́dọ̀ ní òun bá ṣe. kàṣíwájú o.
sọ pé ó káwé ẹsẹ̀ mo sọ pé èmi bá lóhùn kò jẹ́ rí ọ̀pọ̀ torí pa náà nù mí ni. Ìbàdàn Sunday ṣòwò rẹ̀ Martin sọ̀rọ̀ pọ̀ ọkọ̀ jọ èmọ̀kẹ́ gbogbo inú mi dùn sọ ọ̀rọ̀ máa ṣe àwọn dandan náà ń pè ní àwọn dandan náà ń pè ní ràn mí lọ́wọ́ kí ràn ẹ́ lọ́wọ́ ọ̀sẹ̀ lọ́rẹ́ fún dùn ẹni pé gbogbo wọn náà ń ṣe dáadáa bá fún àyìnbó wa àdúrà tèmi ni pé ikú ò ní pa yín ọ̀sẹ̀ ọ̀gùn lè bá ṣe àrùn onígbé ìdè ọ̀sẹ̀ lágbára lọ kókókó lára ọ̀tá ń lè bá fún àyìnbó wa. Alábí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ àkàtà wa mi. Ẹlẹ́rọ̀ ò gbọ́dọ̀ jẹ́ egungun ṣojú. Ọ̀kadò aláṣọ ò gbọ́dọ̀ wá kísà. Ìbàdàn elépo tó bá aṣọ funfun àfikún kíáfù. Wọ́n lè ju owó ìbọn dáadáa tó bá ṣiṣẹ́. Ọ̀rọ̀ iṣẹ́ ìtìlẹ̀ yìí ò kó máa ẹ̀ṣà rí káwọn apára ẹ̀tọ́ jẹ o. Elépo ògbọ́dọ̀ aláṣọ ògbọ́dọ̀ wa kìsà elépo tó bá aṣọ funfun àfikún owó kí á nù aláṣọ jùlọ kí o bàásùn ẹ̀ẹ́dínlẹ́ anú akínládò o anú ọ̀nàrẹ́bù oṣù ẹkú orí àná bàásùn ẹ̀ẹ́dínlẹ́ ara ìwà ẹkú orí tánà àná tọ́nàrẹ́bù oṣù èèyàn dúdú dáhùn fi kí o ẹsẹ̀ ẹ̀sìkọ́rọ́ yáàyè níjọ yáàyè nígúnlẹ̀ àmàrà bí o bá lẹ Sunday mọṣẹ àdúró bàrọsẹ. Ó máa jẹ sọ́nà Ìbàdàn ó sẹ́mọ̀ ìgbàlódé èèyàn tún lè akẹ́ máa jọba ṣe Àjíbọ́lá lóòrùn làgọ́tọ́ ṣé ká máa sá lọ ní àbí àdúró. Ṣé ká máa sá lọ ní àbí àdúró ọ̀kadà a ò lè sálé fún wọn nínú ọ̀kadà ẹ̀kíndé èjò. Audio money. Akin máa wọlé máa àná wa nílùú Kwara bá ṣe wọn gógó. Ọkọ alájà àmọ́sọ oṣù àkókò èṣòrí head of department insurance èṣòrí insurance ńlẹ̀ àkókò àkú ẹ̀rọ kẹ́ọ̀. Akíyèmọ àwọn ọmọọṣẹ. Àyà akíyèmọ rájò akíyèmọ rájà rájò.
ọlọ́gbàdùn ni akẹ́kọ̀ọ́ àjẹfà sí ọtún ni wọ́n gbé èèmọ̀ ṣe olùbádùn ní ìwọ́n pè é ní òwú ti pẹ́ báyọ̀ká náà bí tó dé o ìdánwò tó bá lóbi tó dé oníbàdàn mi yá ìdì oṣù oníbàdàn o. òṣèré ọ̀túnba gbà ó dọ́lógún yá ó dọ́rìnkún yá ó dọ́rìnkún yá everybody lóòrọ̀ oníbàdé àìdì ọ̀túnba olóyè pàtàkì iṣẹ́ tí ìwé gbàgbọ́ inú orin Alábí Pasuma sẹ́lẹ̀ àìdì ọ̀túnba oníbàdé o. Onímọ̀ ẹ̀rọ ni. Oníbàdé ni ó gbé yí dé. Ọ̀túnba oníbàdé máa rẹ̀ o. Oníbàdé máa rẹ̀ àìdí o. Ọ̀túnba oníbàdé máa rẹ̀ o. Lọ àìdí ìrọ̀rẹ́ ẹ̀ṣọ́. Olóòjà ni mi ti pẹ́. Ṣáni mi. Tipẹ́tipẹ́ ni wọ́n ti lọ pé èèyàn Ọ̀túnba àwọn èèyàn pàtàkì ló ń jẹ́ Ọ̀túnba Ọ̀túnba ṣùgbọ́n bọ́lá ogun Ọ̀túnba ìbọ́lá Davis bí Ọ̀túnba àgbẹ̀ gómìnà àtòkù tẹ́lẹ̀ Ọ̀túnba àdéhùn oníbàdé yìí oyè pàtàkì Ṣáni ìyàn Ọ̀túnba o Ọ̀túnba ti bá láàbọ̀ sí Ọ̀túnba oníbùjú ọ̀pá àti ọ̀gá ńlá lọ́ọ̀ àti ọ̀gá ńlá ètùrọ̀ ìsìpánà ẹ̀wọ̀n ṣòwò ọ̀gá ńlá yẹn máa rẹ tán sẹ́wọ̀n ìgbó ọkọ̀. Ìsìpánà ọ̀gá ńlá yẹn máa rẹ tán. àwọn ẹ̀ṣọ́ Síkírù Pasuma ló sọ pé ó àríyá ìsọ̀ olùfitẹ̀ ẹ̀ṣọ́ Síkírù tẹnẹtí ṣọwọ́ fi ṣàpẹ́ rí alùyọ ṣeré ní ìtọ́fọ́ ó ṣeré àwọn yóò fi ṣẹ́ ṣeré alùyọ òun náà ṣe mọ́lá tó kọ́ òṣè tí kọ́ ó ṣé ń pa ó bá ṣe ó. Okuku tó bá kéde. Ṣèdọ̀ tó tata àmúṣe. Èèyàn lùyọ̀ ṣáàdì òòlù yóò ṣe kàn ó. Ṣèdọ̀ onítáyà rẹ̀ hàn. Èèyàn táìdì náà wù mí dóru. Èèyàn táyé spana yóò ṣe kàn ó. Èèyàn sáyé ìlú rẹ̀ hàn. Àwọn tó wọ ẹ̀ṣọ́ owó ẹ̀ṣọ́ Síkírù yóò ṣe kàn ó. Èèyàn láṣẹ òun yá bánà owó ẹ̀ṣọ́ Síkírù owó ẹ̀ṣọ́ Síkírù èèyàn láṣẹ òun yóò ṣe. Àwọn òtá ìdínà òbú òkèké òun yóò ṣe. Owó ẹ̀ṣọ́ ìlọ́wọ́ ẹ̀ṣọ́ wọ́n ṣe. Ó sì kí gbàgànjù gan. Ilé owó ẹ̀ṣọ́ ṣe. Ilé owó ẹ̀ṣọ́. Èjì ẹ̀sìpánà àwọn ṣe wọ́n. Èyí ẹ̀sìpánà àwọn ṣe. Èyí ẹ̀sìpánà ìjẹun lọ. Èyàn àlùyọ náà ló ṣe. Èyàn àlùyọ náà ló ṣe. Èyàn tẹ̀síkè Síkírù mọ́ bọ̀. Èjì ẹ̀sìpánà yẹn dà ó.
èèyàn lè ọ̀nà ọ̀run oṣù. èèyàn sí kíwò omi àtìké èèyàn lè ọ̀nà ọ̀run èèyàn jù rẹ̀ spọ́nà ọ̀run ṣe táìtáì. ó sì kí gbàgbọ́ ojú wa ó sì kí gbàgbọ́ ojú wa ó dá ṣéwù lẹ̀ ṣéwù òun aspa àmọ́ṣe aspa ṣéwù oṣù aspa ẹ̀rọ àwọn fújì pàṣẹ. ṣéwù ó lóyún yóò ládùn kan àwọn ti pàṣẹ kó mi jẹ aspa ṣéwù àwọn ti kó mi jẹ ooo. aspan ṣe wúre aspan ṣe wúre o èèyàn tàlúyọ àwọn òjò ẹsipánà àwọn tẹsíkẹsíkì aspan la ṣe wúre o èèyàn fàáṣẹ kú o. àwọn tí ó ń kọ́ mi jẹ́ o. èèyàn kúnlẹ̀ lórí aláǹfì o ọmọọṣẹ́ kálú ẹ̀ o aspan ṣéwù àwọn tí ó ń. àlùyọ jẹ́ ìpè àdébẹ̀ lọ́kọ̀ ẹ̀sìkò jẹ́ ìpè àdébẹ̀ lọ́kọ̀ o spana jẹ́ ìpè àdébẹ̀ táyé ọlọ́ṣẹ́wù jẹ́ ìpè àdébẹ̀ lọ́kọ̀ o. jẹ́ ìpè àdébẹ̀ lọ́kọ̀ o. wọ́n máa promise mi pé tí n bá gbé ọ̀dọ̀ bẹ̀tọ̀ òní ìdánwọ́rú wo pàápàá sí. tí n bá ti gbé ọ̀dọ̀ bẹ̀tọ̀ òní ìdánwọ́rú wo pàápàá sí. Pende peloka ọmọ mi ní gọ́ọ̀kì náà rà ọmọ mi ní gọ́ọ̀kì náà rà o. ní gọ́ọ̀kì náà rà o. aláàbí jí bá. ọlọ́run ló jẹ́ ẹ̀mí gẹ́gẹ́ bí ànábí o. Mama o mama o èdè kan tún nìyẹn mama mi èmi ní gbọ́ ègò àwọn mama o èdè sàmìkì ẹ. ọ̀gá àwọn àìkè gọ́gọ́gọ́gọ́ ó ṣe Mickey publicistics òun lọ ọ̀gá wáìkè gọ́gọ́gọ́gọ́ o ọ̀gá gbogbo ẹgbẹ́ àwọn ilé
o fẹ́ tẹ bánà o fẹ́ tẹ vest o fẹ́ ṣe pósítà o fẹ́ ṣe billboard ní kí publicity ilẹ̀ omi kì ó ná o. ó yá mi kì í rẹ́ mi kì í rẹ́ o. ilẹ̀ omi kì í rẹ́ o. Make him publicity. Ó máa ń ṣe ọ̀sẹ̀ ìmọ̀ṣọ́ ní kí publicity ló ṣe. Alábí ó ṣe tún gbà ó. Ilé sàmì kí publicity. Alábí ó ṣe tún gbà ó. Sami kì í ha. Ilé omi kì í yóò ti pẹ́. Àwọn tí màmá mi ní pápá ìjà o, Òkè Táyọ̀. Pẹ̀lú mọ̀ọ́rù fún ọmọ ìyàwó àná kí ó mọ̀ọ́rù fún. Ó dá ká máa ṣe dáadáa. Ó rán mi létí pápá ìjà ó bá sí ọkùnrin. Ó ní tí má ti wá rí màmá mi. Mo máa ń mú fáwọn Pasuma kí n tó lọ. Ó dá ká máa ṣe dáadáa Pasuma ọkùnrin ara ìfẹ́. Ó káyé mi kì í ọ̀gá wá ìké mo ṣeun. Àwọn yóò lè àkàtàkù. Gbogbo mo ṣe lọ́gàn fáàpù o. Jíbọ́lá alábàákà lè ní mo ṣe àjùnà o. Bọ́ọ̀ sílẹ̀ gàdá lórí mú ṣe àrádé rú. Lọ́sọ̀rọ̀ lé tó tọ̀ fújì yẹ. Wọ́n ti wà mí yàtọ̀ fún ọmọ òṣèkọ̀. Sàmìkì ó ń sáré kan náà jọ kó ní sọ̀nà o. Eré ọkọ̀ máa ń dà pópó ní ìbùjì ní mú ṣe. Ìyá àlùkò, bàbá mi ló fi kí ọ̀la. Bí kí publicity tó mọ̀ ṣe. Asọ́tọ̀tò. Ilé bí kí o mọ̀ ṣe ọ́. Báwo bá rí ìjà? Torí mú sí ládùúgbò mi, èmi já ni mo di bẹ̀rù ẹ gbọ́. Gbogbo lórí ló gbàdúgbò wọlé. Sàmìkì Ìkọ̀rẹ́ ní gbàdúgbò mi darí. Ìbàdàn tí bàbá sí ìsìn ni mo jẹ́. Ìmúṣe. wọ́n ń pè mí lọ́ máa mú ṣe o. Wọ́n ń wà mọ́ wọ́n mú dáadáa. Wọ́n ń pè mí lọ́ ń ṣe o. Mo ta owó ṣe. Ó lápò onílẹ̀. Mo ta ìrù wọ́n ń pè mí lọ́wọ́ mú ṣe o. Mo ta máa ń wà mọ́ ọmọ gírí ọmọ mi kì. Wọ́n ń pè mí lọ́ ń ṣe o. Mo ta èmi àwọn ààrẹ ọmọ rẹ̀. Tó yàdùnkù tí mo ti jáde wá. Wọ́n ò ní bí wọ́n sílẹ̀ tí ìdí láíláí ọmọ ọ̀gá ọmọ dédé ọmọ àìbìrì. Mo ṣe ládùúgbò tí wọ́n ti jáde wá o. Wọ́n ò ní bí wọ́n sílẹ̀ tí. Wọ́n pè mí lọ́wọ́ kẹ́tù o. Ìyàwó ọmọ kìí o. Táwọn pè mí lọ́wọ́ mú sí i. Wàhálà ọmọ mú. Dáàbí Táwọn pè mí lọ́wọ́ kẹ́tù. ó ṣe mùtà máa wà ọmọ kẹ́tù o. Aṣọ lórí lọ sọ̀rọ̀ sókè dáadáa. Aṣọ lórí Twins champion champion twins àwọn ọmọ dóńdè Twins champion ìyẹn ní láàrọ̀ sẹ́rẹ̀ ògùnlé àwọn ọmọ ọ̀gá àwọn ọmọ olú ọmọ gbogbo yé wa àwọn ọmọ dóńdè àwọn ọmọ IPT náà ń bá a so gbogbo láàrò. àwọn Twins champion ń bá a so àwọn Twins champion. Masuru bullet, ó sọ̀rọ̀ sókè dáadáa. Ó dákó nílẹ̀. Jẹ́ ilé oṣù. Aṣọ lọ nílẹ̀, ajá tún gbádé.
pọ́jọ́ ní iná ọ̀rùn ṣe alias pọ́jọ́ ní ìlànà ṣe ṣe pọ́jọ́ ní ẹ̀rọ ṣe wọ́n. ṣé ìwọ mọ̀ òṣèṣe aláàgbá ìwọ mọ̀ ọtí ìdùn ìyàmọ̀ tẹ̀lélẹ́gbẹ̀ òfegúngún ṣòwò ìyàmọ̀ tẹ̀lélẹ́gbẹ̀ òfegúngún ṣòwò. báyìí kọjá ní báyìí báwo tún yẹri yẹri yẹri. àjọ̀dún yẹri yẹri yẹri. àrùn omi yáyá káwọ́. àjọ mi yáyá o. àrùn